Agbo láti lóyún ní kíákíá fún gbogbo obìnrin. Bismillah. Bá mi wá ẹ̀yìn ọ̀pẹ. Oyekóye tó bá wù ẹ́ tó bá ti wá fi tẹ́lẹ̀ pot. Ó lè jẹ́ local pot, ó dẹ̀ lè jẹ́ òyìnbó pot. Gẹ́ẹ̀tì èso àgbálùmọ̀. Oyekóye tó bá rí fi tẹ́lẹ̀ kó dálé lórí. Gẹ́ẹ̀tì kànáfùrù dálé lórí. Wá bá mi wá fertility tree, igi àkókò tó máa fi ń joyè yẹn, ewé àkókò, èpo igi àkókò àti gbogbo rúùtù igi àkókò. Kó lè lórí kó bá mi bu omi sí, kó sè lágbo, kọ́ọ̀pù kan láàárọ̀, kọ́ọ̀pù kan lálẹ́. O lè lò kó tó bẹ̀rẹ̀ sí ń ṣe period, o lè lò tó bá ń ṣe period lọ́wọ́, o lè mú àgbo yìí tó bá parí period, àmúdá tíyàn bá parí period, but kò sí gbogbo ìgbà lẹ́ lè lò, kò ní ìpalára kankan. Fi fídíò ìránṣẹ́ kò fi nǹkan balagbada sákàǹtì àwọn aláìní charity account 20442376802044237680. First Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run tẹ́ lè lọ fún irú nǹkan báyìí. So ẹ lè wá lọ fún full package wa. Kò síbi tẹ́ wá tá àti lè deliver fún yín. Ẹn tó wà ní Canada, ẹn tó wà ní anywhere, ẹ wo page wa, ẹ rí bá yẹn send nǹkan kiri across the globe. À ń lo GIG, a dẹ̀ ń lo DHL, àtàwọn ìpèníjà míì náà. Full package wà fún obìnrin tó ń wojú Ọlọ́run bá fọmọ, kódà kó lọ́wọ́ ayé nínú. Bismillah ta'ala, àbọ́kùnrin tó pé ó ní weak erection, quick ejaculation, òun náà ò lè perform dáadáa, wọ́n mú nǹkan ọmọkùnrin ẹni. Àtẹni tó pé bóyá ayé ń bá fà á, ó ń lálàkàlà, ń forí kókó alátakò ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun. Àbáwọn tó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́, àwọn egbògi wà made in India, packed in South Africa, tó lágbára Bismillah ta'ala. Ẹ ti rí ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. A wà ní Abraham Adesanya Lekki Ajah Etí Ọ̀sà Lagos. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Full package wà lóríṣiríṣi. Ẹ contact wa right way lẹ́wà. Àdúrà yẹn gba ẹ̀rí bá ti ṣe ìrànà bí wa. Gbogbo ẹ̀yin customers wa tẹ́ ń bẹ nílé lókè òkun. Ẹ kéré òkú wálé o. Ẹ ní rí wàhálà, ẹ ní rí dààmú. Ẹ tẹ́ ń bẹ nílé náà òkè òkè lẹ́ máa lọ. Inna li izzata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run.